أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ ìgẹ̀rẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, akí gbogbo wa lọ́kùnrin lóbìnrin wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Abala tí ètò tèní a máa dẹ́lé lórí àkọlé èyí tí a mọ̀ sí mímúlò ìwà ìtìjú láwùjọ wa. Eléyìí òun náà ni ó mú wa lọ sí àyà èyí tí a ti kà síwájú. Tí a bá wo ayé lénìí, a rí pé oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀, oríṣiríṣi wàhálà ló ti ń ṣẹlẹ̀ débi pé ìbẹ̀rù tó wá mú ọkàn láyé lénìí ó kọjá ká máa fi nǹkan ogun bára wa jà káàkiri, àbí ká tiẹ̀ wá fi nǹkan lẹ̀ tí ó máa dá ogun lẹ̀ láàrin orílẹ̀-èdè míì sí orílẹ̀-èdè míì. Nǹkan tí ó burú jù tó sì dùnni púpọ̀ tó tiẹ̀ bíni nínú tó jẹ́ ìkórìíra jù lénìí òun náà ni pé ọmọ èdè ènìyàn a ti kúrò ní ipò tí Ọlọ́run Ọba ṣe ètò ìjẹ́yàn sí débi pé a ti wá ilẹ̀ débi pé ìjọmọ ènìyàn wa ó ti lọ ilẹ̀ pátápátá nípa pé a ti tẹ́ralẹ̀ tẹ́tẹ́rẹ́ lórí àwọn àṣìṣe tó pọ̀ débi pé a ti fira wálẹ̀ jì fún oríṣiríṣi nǹkan tó sì mú wa kúrò nínú ìwà ẹ̀kọ́ ìtìjú. Gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn wọ́n ti ṣe ń sọnù tó sì jẹ́ pé àmì tí yẹn fi mọ dáadáa àti aburú gan ti ń jìnà, ó ti ń wọ́ọ̀kùn. A rí i pé ní òde òní láyé lénìí ìhòhò ká bọ́ra sí hòhò ó ti di nǹkan tó jẹ́ pé ó gbajúgbajà láàrin ọkùnrin àti obìnrin nípa pé gbogbo wa pátápátá à ń ṣe akọ à sì ń ṣe oge. Eléyìí ó ti di àmì tá a sọ di nǹkan ogun, nǹkan tó jẹ́ nǹkan àlùbáríkà tó sì jẹ́ pé èyí tó jẹ́ ojúlówó ẹ̀kọ́ àti jẹ́ kí ó wọ́ ọ̀kùn. Ó lè nira púpọ̀ láti ṣe àlàyé ohun tó ṣe ń jẹ́ ìwà ọmọlúàbí àbí ìwà ìtìjú nítorí ọ̀pọ̀lọpọ̀ lílò rẹ̀ tí àwọn èèyàn ti ń lò àti bí wọ́n ti ṣe lò ó. Ohun tá à ń pè ní ìwà ìtìjú yìí òun náà ni pé nínú ìgbésí ayé èèyàn kí èèyàn túra èèyàn sílẹ̀ kúrò nínú gbogbo àwọn ohun tí ò bá ojú mu tí ó sì bá àṣà lọ. Òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ó yé wa pé inna li kulli dini khulqun, pé gbogbo ẹ̀sìn pátápátá ló ní ìwà ìjọmọlúàbí tiwọn. Wa inna khulqal islamul haya, pé ìwà ọmọlúàbí Islam òun náà ni ìwà ìtìjú. A rí eléyìí nínú Ibn Majah. Nínú Islam ẹni tó bá ní ìpayà Ọlọ́run Ọba àbí ẹni tó ń wá láti jẹ́ pé ó fẹ́ dúró níwájú Ọlọ́run Ọba á ṣe débi pé a máa tijú láti rí i pé ó ń hùwà ẹ̀ṣẹ̀ yálà ní kọ̀kọ̀ àbí ní gbangba. Azza Khalifatu Masih Khamis wọ́n jẹ́ ó yé wa pé ẹ̀sìn Islam ó jẹ́ ẹ̀sìn tó rẹwà púpọ̀ débi pé àwọn àṣẹ tí Islam pa láṣẹ fún wa láti bí èyí tó rọrùn jù títí débi tí a rí i pé ó ga jù, a rí i pé kò sí èyí tí ó le jù. Gbogbo àwọn àṣẹ yìí wọn ò ní mú nǹkan kan wá bá wa tí kì í bá ṣe àánú Ọlọ́run Ọba àti ìbùkún rẹ̀. Gẹ́gẹ́ bí ìṣẹ̀dá Ọlọ́run Ọba, tá a bá kọ̀ tá a ní tẹ̀lé òfin Ọlọ́run Ọba, a rí i pé àwa fúnra wa láṣẹra wa ní jàǹbá. Hazrat Imam Mahdi alayhi salam àwọn náà ṣàlàyé fún wa pé ohun tá à ń pè ní ìwà ìtìjú ó jẹ́ ọ̀kan lára ìgbàgbọ́. Bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ tá a rí yìí kì í ṣe pé èèyàn ó ní lásán tí ì bá ṣe pé ohun tí ó jáde láti inú ọkàn wa ni.
nígbà tí ìmọ́lẹ̀ ìtìjú tí ó bá tàn sí ọkàn, a rí pé títàn ìmọ́lẹ̀ yìí á hàn nínú ìsọ̀rọ̀ sí wa, nínú ìṣesí wa, yálà ní kọ̀kọ̀ àbí ní gbangba, kódà débi tó fi mọ́ ibi ìmúra wa. Fún díẹ̀ yìí, eléyìí á mú mi láti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà tí à ń gbà lo ìtìjú. Àkọ́kọ́, gẹ́gẹ́ bí mùsùlùmí, a gbọ́dọ̀ jẹ́ni tí a máa ṣe déédé níbi ọ̀rọ̀ sísọ, a ní máa sọ àsọdùn, torí pé kí ni, bí a ṣe rí egbò ni, egbò lè sàn nígbà tí a bá dá egbò, ṣùgbọ́n ọ̀rọ̀ búburú kò ní sàn láéláé, a sì máa ṣiṣẹ́ nínú ọkàn ọmọ ẹ̀dá ènìyàn ni. Ìyẹn ló ṣe fà á tí Ọlọ́hun Ọba sọ fún wa nínú Al-Qur'an pé waqsid fi mashika, nígbà tí Hazrat Lukman tí wọ́n ń kí ọmọ wọn nílọ̀ pé rìn lórí ilẹ̀ níwọ̀ntúnwọ̀nsì, waqdud min sautik, kí o sì rẹ ohùn rẹ sílẹ̀, má jẹ́ kí ohùn rẹ máa lọ sókè, rẹ ohùn rẹ sílẹ̀. Gẹ́gẹ́ bí mùsùlùmí, tí a bá ń ṣe eléyìí, a rí pé a yàgò fún ìgbéraga àti ìsọ̀rọ̀ òdì, ká sọ̀rọ̀ pẹ̀lú inú fùfù, torí pé eléyìí á mú wa kúrò nínú ojú ọ̀nà Ọlọ́hun Ọba, á sì mú wa láti ṣìnà. Èyí tó sì kejì, òun náà ni pé ìwà ìtìjú ó jẹ́ nǹkan tí ó dára púpọ̀ tó sì rẹwà, èyí tó jẹ́ pé òun náà ni ó ṣe ìyàtọ̀ wa láàrin ẹranko, ó ṣe ìyàtọ̀ ọmọ ẹ̀dá ènìyàn láàrin ẹranko. Ẹranko náà jẹ́ ẹ̀dá àbí ìṣẹ̀dá tó jẹ́ pé àwọn náà ní àwọn àsìkò tí wọ́n máa ń ronú àbí tí wọ́n máa ń hùwà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn ṣe rí, ṣùgbọ́n Ọlọ́hun Ọba ti fún àwa ní ìròrí láti fi ronú wípé a lè máa bo ìhòòhò ara wa, ká lè ní ìtìjú. Eléyìí ló fa ìyàtọ̀ tó wà láàrin ẹranko. Eléyìí sì tún jẹ́ pé lára pé ìyàtọ̀ tó tún wà láàrin wa, òun náà ni pé èèyàn á ní àǹfààní láti mọ ibi tó tọ́ síbi tí ò tọ́. Eléyìí náà ni a fi yàtọ̀ látàntàrí ọpọlọ ta ní. Èyí tó sì kẹta bẹ̀, òun náà ni èyí tí Ọlọ́hun Ọba sọ fún wa nínú Kùránì orí 24 ẹsẹ̀ 29. Ọba àlekè ọlá ní kullil mu'minin, ìrẹ́ Muhammad sallam, sọ fún àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin, yaguddu min absarihim, kí wọ́n rẹ ojú wọn sílẹ̀, wa yahfazu furujahum, kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn, dhalika azka lahum, eléyìí náà ní èyí tí ó mọ́jú fún wọn, inna Allaha khabirum bima yasna'un, torí pé Ọlọ́hun Ọba wọ́n ní ìmọ̀ àmọ̀dájú lórí gbogbo ohun tí ẹ̀ ń ṣe. Azza Khalifatu Masih Sani wọ́n ṣàlàyé fún wa pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀nà tí oríṣiríṣi ìrònú burúkú tó ṣe ń wọ ọkàn wa, òun náà ní ojú, kí gbogbo wa kárí pé à ń ṣọ́ ojú wa, à ń rẹ ojú wa lẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé nínú àyà yìí tí a kà, kí a sì ṣe léyìí ní àwọn tó jẹ́ olùgbàgbọ́ lọ́kùnrin àtẹni tó jẹ́ olùgbàgbọ́ lóbìnrin, gẹ́gẹ́ bí Kùránì mo ṣe pa wá láṣẹ wípé kí a rẹ ojú wa sílẹ̀. Àwọn àyà tí ó ṣe àlàyé nípa ìmúra obìnrin gẹ́gẹ́ bí ìwà àti ìtìjú, Kùránì ti fún wa ní ọ̀nà tí obìnrin gbọ́dọ̀ mọ hùwà. Eléyìí á mú àyà kan wá nínú ẹ̀, èyí tí ó jẹ́ Kùránì orí 21 ẹsẹ̀ 2:30. Ọlọ́hun Ọba ní kullil mu'minat, sọ fún àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin, yagdudna min absarihinna, kí wọ́n rẹ ojú wọn sílẹ̀, wa yahfazna furujahunna, káwọn náà sì ṣọ́ abẹ́ wọn, wala yubdina zinatahunna, wọn ò gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn, illa ma dhahara minha, àyàfi èyí tó bá hàn síta níbẹ̀, waliyadribna bi khumurihinna, kí wọ́n sì fi aṣọ, kí wọ́n rí pé ó bo igbá àyà wọn. Eléyìí náà ni ẹ̀kọ́ tí Islam kọ́ wa. Eléyìí á mú wa lọ láti yọ nínú àlàyé tí Hazrat Khalifatu Masih Sani tí wọ́n ṣe nínú tafsiri wọn. Wọ́n já mọ̀ pé àwọn mùsùlùmí lóbìnrin wọ́n ní láti máa wọ aṣọ èyí tí á bò wọ́n láti orí lọ sí igbá àyà wọn, kí wọ́n sì rí pé wọ́n múra léyìí tí ò ní máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa fi ojú burúkú wò wọ́n, àbójú tó máa fi wò wọ́n pé ìmúra eléyìí ó ṣe wá rí báyìí. Kí àwọn mùsùlùmí lóbìnrin kí wọ́n rí pé wọ́n wọ aṣọ tó dáa gẹ́gẹ́ bí Quran ṣe ṣàlàyé ẹ̀. Bákan náà, ní ìparí, àwọn tó jẹ́ obìnrin wọ́n ní láti rí pé àwọn hùwà, kí wọ́n ní ìwà tó mọ́, kí wọ́n sì rí pé ìsọ̀rọ̀ wọn á máa sọ̀rọ̀ léyìí tí ò ní jẹ́ pé wọ́n á máa sọ sí ẹni tó jẹ́ àjòjì. Bẹ́ẹ̀ sì ni wọ́n gbọ́dọ̀ mọ̀ bí wọ́n ṣe máa lo ìṣesí wọn
pẹ̀lú àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ wọn. Bákan náà ní ìparí, gbogbo èèyàn pátápátá, ìjọmọdé lọ́kùnrin, ìjọmọdé lóbìnrin, ìjágbàlagbà lọ́kùnrin àti lóbìnrin, a ní láti rí i pé a ń ṣe àlékún tákùwà wa. Òṣòro sọ fún wa ayádọ́lá tààlà bíi nasir aziz pé àwa tá a jẹ́ amadi ká rántí pé ilé ayé tá a wà yìí ó ti ń wọ òkun, wàhálà búburú ti ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni sìtáánì sì ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ agbára rẹ̀ pẹ̀lú bínú ní gbogbo àyè, tó jẹ́ pé gbogbo mùsùlùmí pátápátá, pàápàá jùlọ àwa tá a jẹ́ amadi lọ́kùnrin àti lóbìnrin, ká rí i pé a fi ààyè kankan lẹ̀ fún sìtáánì láti lo jàǹbá rẹ̀ lórí wa. Ká sì rí i pé a mú àwọn àṣà Islam a mú lárugẹ torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀, kí a lè bá rí oríire ṣe ní ọjọ́ iwájú. Kí Ọlọ́run Ọba nínú àánú rẹ̀ kó ṣe àlékún ìtọ́sọ́nà wa, kó sì gba gbígbàdúrà wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.